ẹ kú dédé àkókò yìí ìròyìn yàjóyàjó lọ́wọ́ asétìgbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alọ́ra ìkànnì kẹrìnlélógún tó fìdí pàgbà sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ Imam Abdulwaheed ni oníròyìn ECOWAS ní kí Mali, Niger àti Burkina Faso fi àwọn iléeṣẹ́ wọn sílẹ̀. Àjọ ECOWAS ti ké pe orílẹ̀-èdè Burkina Faso, Mali àti Niger pé kí wọ́n kúrò ní gbogbo àwọn iléeṣẹ́ àti ẹ̀ka tó so mọ́ àjọ náà lẹ́yìn tí wọ́n ní àwọn kò bá àjọ náà ṣe mọ́. ECOWAS tún ní kí wọ́n gbé gbogbo àwọn iléeṣẹ́ àjọ náà tó wà ní àwọn orílẹ̀-èdè kalẹ̀ padà fáwọn, àti pé àwọn máa gbaṣẹ́ lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè náà tó ṣiṣẹ́ pẹ̀lú wọn ní gbogbo ẹ̀ka. Níbi ìpàdé àwọn mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèrè eléyìí tó wáyé lórílẹ̀-èdè Ghana ni wọ́n ti sọ ọ̀rọ̀ náà. Ẹ ó rántí pé ní òpin oṣù kínní ọdún 2025 ní Mali, Burkina Faso àti Niger tí wọ́n wà lábẹ́ ìjọba ológun parí gbogbo ìgbésẹ̀ wọn láti fi àjọ ECOWAS sílẹ̀ lẹ́yìn bíi ọdún kan tí wọ́n ní àwọn kò bá ECOWAS ṣe mọ́. Kíkúrò ní ECOWAS, àjọ tí ọ̀pọ̀ gbà pé òun ló fẹsẹ̀ rinlẹ̀ jùlọ ní ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ láti bí 50 ọdún sẹ́yìn kì í ṣe ohun kékeré fún àjọ òun rárá o. Àìgbọ́ra ẹni yé láàrin àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta náà àti ECOWAS bẹ̀rẹ̀ nígbà tí wọ́n kọ̀ láti dá ìjọba padà fún alágbádá tí wọ́n sì dá àjọ tí wọ́n ń pè ní Alliance Sahel States AES kalẹ̀. ECOWAS ní gbayawu ni ilẹ̀kùn àwọn wà fún àwọn orílẹ̀-èdè náà tí wọ́n bá pinnu láti padà darapọ̀ mọ́ àwọn. Mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè Yusuf Maitama Tuga wà lára wọn tó péjú síbi ìpàdé náà tó sì ṣàlàyé nípa àwọn iléeṣẹ́ ECOWAS tí wọ́n fẹ́ káwọn orílẹ̀-èdè náà kúrò níbẹ̀. Tuga sọ pé iléeṣẹ́ ètò ìlera ńlá kan tó wà ní Burkina Faso, ó ní iléeṣẹ́ náà máa palẹ̀mọ́ ẹrù wọn mọ́ ní Burkina Faso lọ sí orílẹ̀-èdè mìíràn nígbàgbà tí orílẹ̀-èdè Burkina Faso ti kúrò lára àjọ náà. Bákan náà ni iléeṣẹ́ ètò ìṣúná tó ń ṣe àmójútó owó níná àti ìdènà gbígbé egbòogi olóró wà níbẹ̀. Mínísítà náà dárúkọ àwọn iléeṣẹ́ tó ń rí ṣètò ìlera, ìrìnnà àti gáàsì tó wà ní àwọn orílẹ̀-èdè yìí tó sì ní gbogbo wọn ni àwọn máa gbìyànjú láti gbé kúrò láwọn orílẹ̀-èdè náà lópin ìgbà táwọn orílẹ̀-èdè ọ̀hún ti sọ pé àwọn ò ní nǹkan kan ṣe mọ́ pẹ̀lú àjọ ECOWAS. Gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè náà tí wọ́n ṣiṣẹ́ láwọn iléeṣẹ́ ECOWAS ni wọ́n máa pàdánù iṣẹ́ wọn nítorí gbogbo wọn ló máa kúrò níbẹ̀. Tuga ló sọ̀rọ̀ yìí, ó fi kún pé ilé ìfowópamọ́ ECOWAS ti dókòwò tó lé ní 200 mílíọ̀nù náírà. Ó fi kún pé ilé ìfowópamọ́ ECOWAS ti dókòwò tó lé ní 200 mílíọ̀nù dọ́là lórí àkànṣiṣẹ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan láwọn orílẹ̀-èdè náà, àti pé àwọn òṣìṣẹ́ báǹkì náà máa pàdánù iṣẹ́ wọn nígbà táwọn orílẹ̀-èdè náà ti ní káwọn ò ní darapọ̀ mọ́ ẹgbẹ́ ECOWAS mọ́. Ó tẹpẹlẹ mọ́ pé ECOWAS ní òfin àti àwọn ìlànà tí wọ́n máa tẹ̀lé o láti rí i dájú pé ìpínyà lọ nírọ̀rùn pẹ̀lú àlàáfíà. Ní ọdún tó kọjá, ECOWAS fún Mali, Niger àti Burkina Faso ní oṣù 6 láti tún ṣe àgbéyẹ̀wò ìpinnu wọn lórí fífi àjọ náà sílẹ̀, àmọ́ àwọn orílẹ̀-èdè náà wọ́n kọ̀ láti yí ìpinnu wọn padà láti fi àjọ. Ní oṣù kínní ọdún 2025 ní Niger, Mali àti Burkina Faso fi àjọ ECOWAS parí gbogbo ìgbésẹ̀ wọn láti fi ECOWAS ọ̀hún sílẹ̀. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alọ́ra, ìkànnì kẹrìnlélógún tó fìdí pàgbà sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.